Yétúndé o Ọ̀ṣun fún tọ́màdé núgà o ọmọ alájà Oyèyẹmí onímà lọ́jọ́ bí rẹ̀ o àyà ọmọọba Olúṣẹ́gun wẹ́ni tẹ́ wẹ́ni tí láyé o gbogbo ẹni tó bá ń wá ọmọ lọ́ta kó wá lọ sójú ọlọ gbogbo ẹni tó bá ń wá àpèrègún kó wá lọ sétí odò ọmọ Yétúndé aláyẹyẹ ọjọ́ òní lèmi fẹ́ máa kí Adébùkọ́lá Ọ̀ṣunfúntọ́ ọmọ Adénúgà ní Yétúndé aya ọmọọba Olúṣẹ́gun Solomon Adékọ́yà òòṣà ọkọ rẹ̀ rán mi níṣẹ́ yìí ó ní Ìdòwú iye súnmọ́ bí dandan ni kí o bá mi kí aya òun àtàtà tí gbọ́ tọkọ fún tọjọ́ bí ẹ̀. August 9 ní gbogbo Afẹ́nifẹ́re àyìn ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ lọ́dọọdún lọ́jọ́ bí ìyá Tósìn Olúwatóbi aya ọ̀gá mi àtàtà òòṣà wọn àánú Adéṣẹ́gbò bágan lèmi ń ké sí ìyá Daniel ó ti ṣe yìí ó ṣèmí ìtọmọtọkọ aráyé nílé ẹnídìí ẹrù rẹ máa ṣàmì tó nílá rí blessing àdìrún dìgbà fún ẹ máa ṣàmì àdúrà ẹ wò adé ọmọ adé aya adérè o Adébùkọ́lá ọmọ Adénúgà aya Adékọ́yà ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ mo fi ọlá àwọn ọmọ rẹ kí ọ àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀ mọ̀lẹ́bí pàápàá jùlọ àwọn aláṣeyọrí kakọ̀ọ̀sì àṣejèrè ní tiwa kí ọ fún tọjọ́ tí wọ́n bí ọ ọmọ ọ̀sọ̀sà máṣà òògùn ọmọ gbẹ́gàndé lọ́sọ̀ọ̀sà ọmọ àbẹ̀jọ́yè ọmọ agbádékorí ọba wẹ́ẹ̀nì ìṣubú fọ́tayọ̀ òjèrè ńlẹ́ ọmọṣẹ́ ń ronú olúkọkù ọmọ olówó orí dán ọmọ abidọ̀ṣòwò ọmọ aráyẹ tààrọ̀ oko àrọ́gọ̀ tó ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ fò lọ ó ṣọdún mọ́dún nínú ọlá ńlá ni mo tọrọ ọmọ àkíjà ló ṣà ó ọmọọba Olúṣẹ́gun Sólómọ́nù Adékọ́yà òòṣà wọn àánú mo jíṣẹ́ tó rán mi láti bá ọ máa kí ìyàwó rẹ fún tọjọ́ tí wọ́n bí August 9 ni mo yọ̀ fún ọ mo yọ̀ fúnra mi o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹbẹ́ mi máa sọ fún ọ wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọtasáìdì lèmi ti wá ọmọ Ìwòpẹ́ Àjídàgan lèmi Ìdòwú ọmọ ogun gbàjọ.